Hello. Ẹ̀yin èèyàn mi, ara mi ìrírí. Olórí ológbò látẹ̀. Kọ́tà gbọ́n íńtánẹ́ẹ̀tì wọn ní Ògúnjayé àbí Ògúnjàre ó yọ sí ààfin. Èmi ò mọ̀ pé ó máa ń yọ sí wọn bíi spiriti. Wọ́n ní nígbà tó Ògúnjayé ó yọ bíi spiriti sáàfin lénìí. Wọ́n ní gbogbo wọn gbági, gbogbo àwọn oníṣẹ́ ibi yẹn. Wọ́n náà gbági, wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kàbàkàbà. Ògúnjayé ti dé, ó yọ sí wọn. Mo ní ẹ̀. So spirit ni kíní yẹn, ó máa ń yọ bí èèyàn. Wọ́n ní tó bá dé pé gbogbo wọn náà máa rí. Bó bá tó bá yá tó disappear. Wọ́n ní kíní yẹn kan máa gbé wá lójijì wá sí ààfin. Wọ́n ní bí gbogbo wọn kàn ṣe rí. Wọ́n ní Ògúnjayé rè. Olúkálùkù bẹ̀rẹ̀ sí ní na pápá bora. Wọ́n fi eré-gè. Wọ́n ló sọ pé òun wá àwọn òṣìkàṣìkà wá sáàfin. Bá ṣe gbọ́ o, allegedly ni o. Wọ́n náà wá pé ẹnìkan pé òun wá ẹni tó fẹ́ ṣe ibi fún Naomi. Pé torí ẹ̀ ló ṣe wá ní èní kó kan yọ sí kábíyèsí ní chamber. Pé òun ní pé ẹnìkan. Pé wọ́n ní ta ló ń tọ̀ wọ́n láṣìí. Wọ́n ní ta ló ń tọ̀ pé òun dé pé òun wá kìlọ̀ náà. Torí ẹ̀ ló ṣe yọ bí fún kábíyèsí láti sọ fún kábíyèsí. Pé òun wá kìlọ̀. Pé wọ́n ní ó fẹ́ pa Naomi. Wọ́n ló ní ó ti ṣetán láti fẹ́ ṣe Naomi ní jàǹbá. Wọ́n ní kábíyèsí wá sọ. Wọ́n ní bí ṣe ni kábíyèsí kàn kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì. Wọ́n ní ṣe ni kábíyèsí ń bẹ̀ o gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n ní bó ṣe ń bẹ̀ torí ó yà mí lẹ́nu pé so Ògúnjàre àbí Ògúnjàre ó máa ń yọ bí spirit. Ó ṣe gbọ́ ni. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ ni. Pé gbogbo àwọn olórí ìkà gbogbo wọn ti fi eré-gè ó dìbò lọ yà á. Pé bí yẹn ṣe jíṣẹ́ fún Ògúnjàre ṣe jíṣẹ́ fún kábíyèsí gbogbo nǹkan tó òun bá wá. Pé òun ní kó òun wá kìlọ̀ fẹ́ tó fẹ́ ṣe kíní ẹ̀. Pé tó bá try pé ikú lè rí ẹ̀ṣẹ̀ ẹ̀. Pé immediately tó bá lọ ṣe kíní yẹn, tó bá fẹ́ send kíní yẹn pé òun gan ni kí kíní yẹn máa turn back sí i. Ó ń tàn máa kú fẹ́ẹ́fẹ́ ni o. Pé òun fẹ́ jà o. Wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ o. Wọ́n ní kábíyèsí bẹ̀ kó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó ń bẹ̀. Wọ́n ní mi rí irú eléyìí. So yẹn pé àjọ̀nú wọn yẹn tó máa ń dìde. Wọ́n ló máa ń dìde kó máa ń dìrìndè yẹn. Kábíyèsí ẹlẹ́bùrú ìkẹ́. Wọ́n nígbà tó wá pé kábíyèsí wá ṣàbẹ̀ pé kó foyè dénú pé òun á bá wọn sọ̀rọ̀. Tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ikú ni kì í ṣàrùn. Pé wọ́n ní wọ́n bí Ògúnjàre, wọ́n bẹ Ògúnjàre. Kábíyèsí bẹ Ògúnjàre. Pé gbogbo àwọn tó kù ti na pápá bora wọ́n ti sá lọ fééféé o. Wọ́n ní bí kò pẹ́ kò jìnnà. Wọ́n ní ṣe ni Ògúnjàre nǹkan ní ṣe ló tún disappear láàfin. Wọ́n ní bí kábíyèsí ṣe dìde ni. Wọ́n ní bí kábíyèsí kàn ṣe pé àwọn bodyguard pé kàn lọ pé gbogbo àwọn olórí yẹn. Wọ́n lọ pè wọ́n wá. Wọ́n sọ pé ṣe ráyè yín lórí pé ta ló ń tọ̀. Wọ́n ní oníṣẹ́ ibi. Wọ́n láṣìí pé wọ́n ló ní nǹkan kan tó mú wá tó fẹ́ fi strike Naomi fẹ́ pa. Wọ́n ní ṣe ló ń gbọ̀n tẹnu ẹ̀. Ó ní òun ò fẹ́ kí anybody wá kú sáàfin òun. Lòun má ṣe sọ pé kóun bẹ̀. Pé torí ó fẹ́ strike. Wọ́n ló fẹ́ strike òun tó dẹ̀tì ni. Pé tí ò bá jẹ́ bó ṣe ń bẹ̀. Pọ́lọ́hun ò ní jẹ́ kó wọn rí òkú èèyàn ní ààfin òun. Pé bó ṣe ń bẹ̀ ni kì í ṣe pé bóyá òun ò mọ̀ pé iṣẹ́ ẹbí pọ̀ lọ́wọ́ yẹn. Pé òun mọ̀ pé iṣẹ́ ẹbí pọ̀ lọ́wọ́ yẹn. Pé torí ẹ̀ lòun ṣe ń bẹ̀ Ògúnjàre kì í ṣe pé bóyá òun nífẹ̀ẹ́ yín tó yàn abẹ́ nífẹ̀ẹ́ òun tó yàn. Pé tó Ògúnjàre bá bẹ̀rẹ̀ wèrè lẹ́yìn ó máa pa ẹni tó fẹ́ ṣe kíní yẹn. Bó ti múra tán pé òun wá bẹ̀ pé òun máa kìlọ̀ fún wọn. Tó bá dẹ̀ kìlọ̀ ó ní kò burú. Ó ní ẹni tí ò bá dẹ̀ gbọ́ kìlọ̀ pé tó máa padà wá òun máa strike òun tàn. Kó tàn pé kó sọ fún tàn pé kó ṣọ́ra. Kó ṣọ́ra kó má try kó má ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn. Wọ́n ní bí kábíyèsí lọ ní kí bodyguard kó lọ pè wọ́n ní bó ṣe wá dé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yọjú yẹn. Ó ti lọ.
wọ́n ní bodyguard wá sọ fún wọn pé ó ti lọ wọ́n ṣe wá débì bá nọ́bẹ̀ ní kábíyèsí wọ́n ní kábíyèsí wọ́n bẹ̀rẹ̀ sí ní búramúra pé so ẹ ṣe yìí tán ẹ ṣe kí tó bá jẹ́ bóun ṣe ní kí Àdíjàre pé ẹnìkan bá kú nu yín lẹ́nu wọ́n ní ṣe ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣe bí arìndìn kí l'Ògúnjàre sọ kí l'Ògúnjàre wọ́n ní bodyguard ló lọ sọ fún ló wá sọ wọ́n ní Ọlọ́run ló bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo nǹkan tó Ògúnjàre kábíyèsí wọ́n ní kábíyèsí pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀ ìyẹn wá bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n ní bodyguard wá bẹ̀rẹ̀ sí ní tó gbogbo nǹkan tí wọ́n ní àṣebí pé Ashley ló fẹ́ ṣiṣẹ́ yẹn pé wọ́n ló máa strike ẹ̀ tó death pé kó ń tọ̀hún jáwọ́ pé tó bá jáwọ́ pé tóun bá padà pé tó bá lọ try kíní ẹ̀ tó bá sọ pé òun fẹ́ lọ lo kíní ẹ̀ tó try ó lóun máa padà nù wọ́n ní nǹkan tó wá sọ fún wọn láàfin ni tí Ògúnjàre tó fi disappear wọ́n ló disappear wọ́n ní bodyguard ló sọ gbogbo ẹ̀ fún wọn ní kábíyèsí ni pé tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kó try ẹ̀ pé tó bá jẹ́ pò ń bẹ Ògúnjàre pé ẹnìkan nu yín bá pa ẹ́ bá kú dànù Ògúnjàre ti wá bẹ̀bẹ̀ Ògúnjàre ti wá kìlọ̀ so ẹni tó fẹ́ ṣe bí kó múra kó ṣe bí ẹ̀ kó continue thank God Ọlọ́run Naomi kúkú wà nígbèjẹ́ ó wà nílé ẹ̀ ó wà ní gbogbo ọ̀nà ẹ̀ ó wà ní gbogbo ibikíbi ìyẹn tiẹ̀ ń jà wọ́n ń jà fún ìyẹn gbogbo ìgbà àwọn ogun ọ̀run ń jà fún Naomi ní gbogbo àwọn áńgẹ́lì wọ́n kún ògbó ọ̀ràndìsí Naomi so ẹni tó bá sọ pé òun fẹ́ try Naomi ó kàn máa para ẹ̀ dà ìbọn Ògúnjàre gbogbo wọn náà nífẹ̀ẹ́ Naomi so ẹ wo gbogbo àwọn tó yí Naomi ká àtàwọn oníṣẹ̀ṣe àtàwọn èèyàn Ọlọ́run àtọlọ́run fún rẹ̀ kẹ́ máa wo àwọn tó jẹ́ pé ṣe ni wọ́n ń dára wọn láàmú Ọlọ́run yẹn kí kán para wọn pẹ̀lú dà ṣé máa sọ fún wọn pé kọ́lọ́run máa yẹ àní kán ṣìṣe pátápátá ẹni tó tán sọ fún tó lóun ò ní gbọ́ tí ṣìṣe bá ba ọkọ̀ máa para ẹ̀ dànù ẹ̀yin èèyàn mi kì í bá ṣe kékeré ó yà mí lẹ́nu ta ló mọ̀ pé Ògúnjàre máa ń happy àbẹ́ èèyàn wọ́n ló máa ń yọ̀ wọ́n ló máa ń yọ̀ ó máa ń yọ̀ bí èèyàn tó bá yá á kígbe á ṣe gbogbo ẹ̀ á padà kábíyèsí ẹlẹ́bùrú ìkẹ́ wọ́n ní ìjọ tó yọ sí Mariam pọ́n fún lẹ́gba ni ẹgba ló ń fún pó rìn hòhò kúrò náà àfihàn ẹ̀ tó sá síta tó pariwo Ògúnjàre ó ń fún òun lẹ́gba Ògúnjàre ń fi òun lẹ́gba Ògúnjàre ń fi òun lẹ́gba so ẹnì kan ló mọ̀ ìbéèrè lọ́wọ́ ayé lọ́wọ́ Ashley náà ó rẹ̀ kó ti jẹ gba Ògúnjàre ó ti jẹ ẹgbẹ́ yẹn rí kọ́ múra sí i kò sí ṣe kò sáì ṣe ṣèbẹ́yìn lè fẹ́ kúkú ìyà ẹ̀yin lè fẹ́ kúkú rádaràda Ògúnjàre ó dẹ̀ ti rẹ́dì láti fi yín ṣẹ̀sín ní ààfin Naomi òkú kò sí nǹkan tó lè Naomi bó ṣe wà wọ́n mí kò lè ṣubú láyé try ẹ máa try ọmọ Ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo yín pátápátá ẹ máa ṣubú dànù pé wọ́n ń kìlọ̀ fún yín ẹlẹ́nìgbọ́ ẹ̀yin èèyàn mi ó jẹ́ èèyàn mi tó ṣẹlẹ̀ nǹkanjọ òun mo gbọ́ tí mo ní jẹ́ kí n wá sáré gbé sí yín létí Ògúnjàre tó máa ń dàbí èèyàn ó máa ń jáde tó máa fojú rí tó jẹ́ pé tó fi dípò àwọn olórí yẹn wọ́n sáwọ̀ gbẹ̀ nígbà tó Ògúnjàre wá visit wọn ní palace lẹ́nu ẹ ṣé gan bá ẹ̀yin bá mi share bá mi like kéde bá mi fi tó kù sí comment section àbò Ọlọ́run adájú lórí wa Jésù Olúwa wa àmín.